Ẹ kúṣẹ́ lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin mùtúmùwà gbogbo ibikíbi tí ẹ ti ń wò wá. A kí yín gbogbo ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa ní gbogbo ibikíbi tí ẹ ti ń fojú ayọ̀ wò mí o. Orúkọ tèmi ò yí padà. Orúkọ mi ni Bàbá Confirm JP. Tí mo máa ń pariwo ní gbogbo ìgbà pé òdú lèmi, mi kì í ṣe àìmọ̀ fún olóko. Orúkọ tí ènìyàn bá jẹ́ òun ló dáa kí ènìyàn máa pe ara rẹ̀. Nítorí pé kí ọmọ kó lè dáràn la ṣe ń sọ lórúkọ. Ẹ̀bọ́n ọmọ bá dáràn orúkọ ló fi ń pè é. Ṣùgbọ́n èmi jẹ́ èèyàn kan tí èmi kì í dáràn. Ṣùgbọ́n púpọ̀ nínú ìrìn àjò ayé mi mo fi ń ṣe gbogbo àwọn ọmọ adáríhurun, mo fi ń ṣe lóore ni. Mo kí yín lẹ́ẹ̀kan sí wípé ẹ kú ọdún tuntun, ẹ kú ìyèdún. Èyí tá a wọnú rẹ̀ yìí 2023 yìí, ọdún ayọ̀ òun ló máa jẹ́ fún wa. Kò ní jẹ́ ọdún ìbànújẹ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Mo tún ti dé gẹ́gẹ́ bí mo ti ń dé. Gbogbo ìwọ tí mo bá sọ̀rọ̀ ní January ọdún tó kọjá 2022 tó sọ pé nàláì ni, wàá rí ibi tí o bá rẹ dé nínú ọdún tí ó kọjá náà. A tún ti dé o nínú ọdún yìí. Òun la tún ti a fẹ́ bẹ̀rẹ̀ sí polongo gbogbo product wa tá a ní àti nǹkan tó ní lọ́kàn gan tó ń ṣe ẹ́, tó lè mẹ́sẹ̀jì wa tó máa ní nǹkan báyìí ló ń ṣe ẹ́. Tá a wá bá wá ní à sọ fún ẹ pé ohun tó ń ṣe ẹ́ yìí a ní o. Ohun tí ìyá àkàbà Musa fàdújà hánirò oh my God. Ohun tó ń ṣe ẹ́ yìí a ní. Tí a ò bá dẹ̀ ní a sọ fún ẹ wípé a ò ní ohun tí ó ń ṣe ẹ́. Mo jẹ́ èèyàn kan tó jẹ́ wípé ohun gbogbo tó bá jà ti jẹ́ wípé ohun tó lè ba orúkọ ènìyàn jẹ́, mo máa ń fẹ́ jìnnà sí. I am a prophet of God. I am a spiritualist. I run a spiritual church and I do spiritual work for everyone that believes in it. Mo jẹ́ ìwòlíì Ọlọ́run, mo sì jẹ́ ní ẹ̀mí. Mo ní ìjọ ẹ̀mí o. Mo dẹ̀ tún máa ń ṣiṣẹ́ ẹ̀mí fún gbogbo àwọn tó bá gbàgbọ́. Ohun tí mo mú wá ní alẹ́ yìí fún gbogbo ẹ̀yin èèyàn wa, òun nìyí o. Ìkíní, òun ni iṣẹ́ aṣínà. Ọṣẹ ni, ó dájú, bẹ́ẹ̀ ni mo sọ. Ọṣẹ ta wá kì í ṣe ọṣẹ tí wọ́n ń tà ní spiritual shop o. Kì í ṣe ọṣẹ spiritual shop o. Ó yàtọ̀ síra wọn. Bẹ́ẹ̀ ni. Téèyàn bá pè mí, tí n bá sọ fún ẹni tó pè mí wípé nǹkan tó dárúkọ pò ń wá yẹn, tó bá pè nǹkan yẹn gangan ló ń wá, iye báyìí ló lè rí o. Èyí tó kéré jù nínú ẹ̀, tó kéré jù tó lè fi bẹ̀rẹ̀, iye báyìí ló lè rí. A ní ó ti pọ̀ jù dádì. A ní kò sí wàhálà. Mo rí i pé ohun tó o béèrè yẹn kọ́ ló ń wá nìyẹn. Ohun tí o wá béèrè yẹn tí kò tó wá jẹ́ pé òun kọ́ ló ń wá yẹn, a ní kó o lọ sí iwájú. A ní kó o lọ sí iwájú. Ṣùgbọ́n tó bá pé ọṣẹ aṣínà yìí ló béèrè àbí powder tó lè lò tó jẹ́ ti aṣínà ló béèrè, wàláì àwa máa sòtítọ́ fún ẹ o. Tó dájú áín òun lórí yìí. A ní ọṣẹ aṣínà kó o béèrè fún. Ẹni ẹ ń pa mí. Kó o béèrè fún ọṣẹ aṣínà tó dájú áín àní lọ́wọ́. Òun lórí yẹn. A ní ọṣẹ túdè. A ní ọṣẹ túdè tó dájú. Òun experience bóyá ò ń ṣe business kíní yẹn ò lọ. Ọṣẹ túdè nìyí. Ó dájú. Kò sí bó ṣe lè jẹ́. Kò sínú ogun tó ti bára ẹ̀, wàláì. Ọṣẹ tó wà lọ́wọ́ mi máa tú ẹ. Tó o bá gbàgbọ́, bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Mi ò rírú ogun tó ti bára ẹ̀. Ọṣẹ yìí máa tú ẹ. Ò ń tajà. O nílò ọṣẹ ìtajà.
ọṣẹ ìtajà, gbogbo nǹkan ló ní iṣẹ́ tiẹ̀. tó ti bá ń fi nǹkan wé nǹkan fáwọn ẹlòmíín wá kàn máa wò mí pé ibo ni bàbá yìí ti ní ọpọlọ. Gbogbo nǹkan ló ní iṣẹ́ tiẹ̀. O nílò ọṣẹ ìtajà. Ọṣẹ ìtajà nìyí ó ń tajà, ó fẹ́ tajà ó fẹ́ kọ́jà ẹ máa lọ sókè dáadáa, ó fẹ́ jẹ́ káwọn èèyàn patronize ẹ. A ní ọṣẹ ìtajà oríṣiríṣi ni o, oríṣiríṣi ni. Èyí tágbára ẹ bá ká òun ni o máa sọ, èyí tágbára ẹ bá dẹ̀ ká la máa ṣe fún ẹ. Ṣùgbọ́n oríṣiríṣi ẹ̀ ló wà. Ọṣẹ ìtajà tó múnádóko bàjẹ́bàjẹ́, tó múnádóko bàjẹ́bàjẹ́, ọṣẹ ìyọnú nìyí. Bẹ́ẹ̀ ni, tó bá rìn sí ìbàyí wàá rí pé ṣe ló ń bínú sí ẹ. Tó bá rìn sọ́hùn, ohun tó ṣe kò ń táráyé lé, kò ní tẹ́ wọn nínú, kò ní tẹ́ wọn lọ́rùn. Ọṣẹ ìyọnú nìyí. Ẹ̀yọnú pọ́nbélé tó dájú ọṣẹ nìyí. A tún ní ẹbu ẹ̀, bó ṣe wà lọ́ṣẹ ló wà lẹ́bu. Ẹ̀yọnú pọ́nbélé ló wà lọ́wọ́ mi yìí kó ọ̀dà tiẹ̀. Ọṣẹ ìyọnú òun lórí yìí, pọ́nbélé ni tó dájú. Ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà nìyí, wọ́n ń dààmú ẹ̀. Ó wà ń lo òyìnbó, ó fẹ́ gba ìwé, ó rí ìwé gbà. Ó wà ń lo òyìnbó, ó fẹ́ fẹ́yàwó. Ó wà ń bíbá, ó fẹ́ fẹ́yàwó, ó rí ìyàwó fẹ́. Ó fẹ́ fọ́kọ, ó rí ọkọ fẹ́. Ó ṣeṣẹ́, ó rí èrè iṣẹ́. Ó tajà, ó rí èrè ọjà. Lójú ẹ kọ́ dàrú ni wo. Ọṣẹ tó nílò nìyí. Ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà òun nìyí. Ọba àgbàlagbà póríṣiríṣi, ìkan nínú ẹ̀ náà nìyí. Ó dájú bàjẹ́bàjẹ́ bó ṣe rí yìí. Wọ́n dájú ọ̀kan nìyí. Ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà náà ni. Wọ́n dájú bàjẹ́bàjẹ́. Ó dá mi lójú tó bá ń gbọ́ pé bí ikú ṣe dáyàn lójú pé kò sẹ́ni tí ò ní kú ńjọ́ kan. Ṣọlá ohun tó wà lọ́mì yìí, ó dá mi lójú. Ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà ni. Èyí tó bá ti fẹ́ òun ni kó ọ̀dà. Ọṣẹ ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà tó dájú pọ́nbélé òun lórí yẹn. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ọṣẹ ẹ̀bẹ̀ àgbàlagbà, òun rí dojúkọ, òun rí wàhálà, wọ́n ń dẹ dúró lóríṣiríṣi, wọ́n ń bẹ sùn lójú oorun. O nílò nǹkan àwọn àgbà, o nílò nǹkan àwọn àgbà. Bẹ́ẹ̀ ni, o ń jẹ oúnjẹ ojú oorun, o nílò nǹkan àwọn àgbàlagbà. O ń jẹ oúnjẹ ojú oorun, ojoojúmọ́ ló máa bá rẹ. O wà nílùú òyìnbó, wàá máa bá rẹ lábúlé yín, wàá máa bá rẹ pẹ̀lú àwọn tí ẹjọ́ ń ṣeré ní kékeré, àbí wàá máa bá rẹ ní secondary school. O wà ń bì kan, wọ́n tó ti kúrò ní secondary school, o ti wà yunifásitì, wàá tó wà máa bá rẹ pẹ̀lú àwọn nínú secondary school. Ayé ti wà nínú ọ̀rọ̀ ẹni. O nílò àwọn ẹ̀bẹ̀ tó dájú láti lè jẹ́ kí wọ́n fi ẹ́ sílẹ̀ kíákíá. Ìyẹn lọ bẹ́ẹ̀. Sórí tó wà lọ́wọ́ mi yìí, owó là ń pè ní àwúre ọlà. Àwúre ọlà. Bẹ́ẹ̀ ni, àwúre ọlà tó dájú. Tó bá ń ṣiṣẹ́, nínú iṣẹ́ wàá rí pé nínú iṣẹ́ wàá máa là. Wàá rí pé nínú iṣẹ́ tó ń ṣe, kíní yẹn ìtẹ̀síwájú máa bá ẹ. O nídìí àwúre ọlà o. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ó dẹ̀ máa ṣiṣẹ́ pẹ̀lú nǹkan tó ń ṣe. Ó máa ṣiṣẹ́ pẹ̀lú nǹkan tó fẹ́ ṣe, nǹkan tó wà lọ́wọ́ mi. O nílò ẹ̀ gan. Àwúre ọlà òun ni à ń pè. Bẹ́ẹ̀ ni, ìtúwọ́ nìyí, à ń pè yín ní ìtúwọ́ àwẹ̀là. Ìtúwọ́ àwẹ̀là òun lórí lọ́wọ́ mi. Ọṣẹ ni ìtúwọ́ àwẹ̀là. Wọ́n dí ẹ mọ́lẹ̀, òòrí bá ti ṣe, òòrọ́nà gbígbà. O nílò ìtúwọ́ àwẹ̀là. O rí pé gbogbo nǹkan ń dàrú lójoojúmọ́. Bó ṣe ń dìde lénìí, wàá tún ti rí pé o tún ti ṣubú lọ́la. O nílò ìtúwọ́. Ó ń bẹ fa wàhálà gidi gan. Òun lórí yẹn, ìtúwọ́ àwẹ̀là, o nílò rẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ọṣẹ àánú nìyí. Ọṣẹ àánú. Bẹ́ẹ̀ ni, o nílò ẹ̀. O nílò àánú lọ́dọ̀ ọkùnrin ni, lọ́dọ̀ obìnrin ni, lọ́dọ̀ ọmọdé ni, lọ́dọ̀ àgbàlagbà. Ọ̀gá tó ń bá ṣiṣẹ́, o nílò àánú. Òun rìn títì, o fẹ́ àánú tó yọrantí. Òun wá àánú níbi tí
o tiẹ̀ tí ìró kàn sí kí ó kàn tiẹ̀ jáde nǹkan àánú good fortunes òun lórí lọ́wọ́ mi yẹn kò họ́dà ẹ̀ kíákíá sórí ọṣẹ tó wà nílẹ̀ yìí ọṣẹ ìfẹ́ràn ni lórí rí a ní ọṣẹ ìfẹ́ràn tó dájú ìfẹ́ràn ọkùnrin sí obìnrin ìfẹ́ràn obìnrin sí ọkùnrin ó wà ìfẹ́ràn wípé general ọṣẹ wà ṣùgbọ́n èyí tó wà lọ́wọ́ mi ìfẹ́ràn general ni general pé káwọn èèyàn fẹ́ràn èèyàn gbogbo ibi tó bá ń rìn sí kó fẹ́ràn ẹ dénúdénú ọṣẹ ìfẹ́ràn ni bó ṣe rí má fi ṣeré rárá ó dájú gidigidi gan sórí èyí ló ń pè ní ọṣẹ wègúnwèpè ó ń ṣiṣẹ́ fógun ìdílé ìwọ tó lógun ìdílé tó jẹ́ pé èpè ló ń jà yín ègún ló ń jà yín nínú ìdílé yẹn lọ gbàgbé ẹ̀ ó bá wẹ ọṣẹ yìí tó wẹ ọṣẹ yìí ogun ìdílé yẹn ègún yẹn á kọ́kọ́ káńsù náà èpè yẹn á kọ́kọ́ káńsù náà wàhálà yẹn á kọ́kọ́ káńsù náà wàá kúrò ní abẹ́ ègún tó wà ní ìdílé yẹn òun lórí ó dájú bẹ́ẹ̀ ni wègúnwèpè là ń pè ó dájú wègúnwèpè ó dájú tó àdá oh my god ó dájú tó àdá wègúnwèpè ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà náà nìyí náà wọ́n pọ̀ oríṣiríṣi ètúrí yìí náà ó múnádóko bẹ́ẹ̀ ni ayé ń bẹ ìjà ọ̀tá ń bẹ ìjà wọ́n ń disturb ẹ ó ra mọ́tò kan ó bàjẹ́ ó ra kejì ó wọrí odó àwọn àgbàlagbà ló wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ọṣẹ ìbùkún nìyí tó bá nídìí ẹ ò fẹ́ ìbùkún nínú gbogbo tó ń ṣe ọṣẹ ìbùkún tó dáa wáyé pé mo sọ fún ẹ kò ń ṣe ìtọ́ ń bá ní àwọn spiritual shop tó ń tà ní 2,000 3,000 yẹn or 10,000 sí I don't know èyí yàtọ̀ pátápátá ohun tó béèrè gangan ló máa rí tó dájú ìṣẹ́gun nìyí ìbùkún nìyí tó dájú ọṣẹ ìbùkún nìyí ṣe kó ọ̀dà tiẹ̀ ọṣẹ ìbùkún nìyẹn ń láwọn àlá tó jẹ́ kó lá àwọn àlá burúkú àwọn àlá rádaràdá ọ̀tá ń lé ẹ eégún ń lé ẹ nǹkan kan ń ṣe ẹ o nọ́tìsì kankan lórí torí pé nǹkan tó nọ́tìsì kò dáa wọ́n ti lọ bù yí sára lẹ́sẹ̀kẹsẹ̀ kó káńsù ẹ̀ ọṣẹ ìṣẹ́gun ni a tún máa ń pè ní back to sender tó bá lu ọṣẹ yìí wá rí pé gbogbo tí wọ́n bá rán sí ẹ máa padà síbi tó ti ń bọ̀ ní kò sọ̀rọ̀ ń bẹ̀ ọṣẹ ìṣẹ́gun òun lórí yìí tí mo gbé sí ẹ̀gbẹ́ yìí bẹ́ẹ̀ ni èyí ni wọ́n ń pè ní open road nìyí ọ̀nà dípa ọ̀nà dí òrẹ́ tó lè rojú ẹ fún orí ọṣẹ nìyí kó rọṣẹ ọ̀nà máa ṣí ojú yẹn lọ ojú òní tiẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ọṣẹ yìí kó mójútó they are good soap ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà nìyí ọṣẹ ìfẹ́ràn nìyí they are good soap. ṣe tó bá wo gbogbo ìgbà ẹ wá pé àwọn product yìí awẹ ibi dànù nìyí sórí awẹ ibi dànù lórí orí gbogbo ibi pátá gbogbo nǹkan tó ń pè ní ibi ọṣẹ yìí torí yìí máa wẹ dànù awẹ ibi dànù nìyí a ní ọṣẹ ìfẹ́ràn gẹ́gẹ́ bí mo ti sọ fún ẹ àwọn nǹkan tá a ní nìyí ṣó gẹ́tì mi nǹkan tó bá wá fẹ́ gbogbo tó rí yìí they are our products gbogbo tó rí ńlẹ̀ yìí ọlọ́ fídíò fún yìí they are our products èyí tó bá wá fẹ́ torí nínú ọkàn ẹ pé o fẹ́ pé wá fún tá a bá mọ̀ ń pa ẹ̀ a máa sọ fún ẹ wípé a mọ̀ ń pa ẹ̀ tá a bá mọ̀ ń pa ẹ̀ a máa jẹ́ kó yé ẹ wípé a ò mọ̀ nípa ẹ̀. So get me kò sí ìṣòro tó le lílé ayé yìí tí kò ní solution mo dẹ̀ fẹ́ jẹ́ kó yé ẹ wípé Ọlọ́run
ló ní ewé, Ọlọ́run òun ló ní egbò. Gbogbo tá a kó sílẹ̀ yìí kò ṣẹ̀yìn ewé o, kò dẹ̀ ṣẹ̀yìn egbò, wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ tó dá wa lójú dáadáa. Àwa ò sí nínú àwọn tó máa tàn ẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ti tanra wọn débi wípé tó bá sọ nípa ọṣẹ fún wọn, wọ́n máa ní ayé wọn dẹ̀ bàjẹ́ pátápátá. A mọ̀ wọ́n ọ̀pọ̀ rẹpẹtẹ tí kò sí ojútùú fún ìgbésí ayé wọn mọ́. Ìkànnì ti tó wá sọ́dọ̀ mi ní inú àná yẹn tó dọ́dọ̀ mi, owó ilé àwọn ti tán, owó ilé àwọn ti tán. Ó dẹ̀ ń jẹ́ kó yé owó ilé yín tán, ẹ ṣáà ní pásítọ̀ tó ń tẹjọ́ ń tanra yín. Tó bá ti lè wé ọṣẹ lèmi náà ń wẹ̀, mo dẹ̀ ń lu ẹbu. Tó bá ti lè lu ọṣẹ tó sì lè lu ẹbu, màá fún ẹ níyẹn pé kó lọ fi wẹ̀. Tó pé nǹkan tèmi náà ń lò nìyẹn tí mo fi ń rí ṣéǹjì. Bó bá dẹ̀ yẹ pé lọ́dún àwọn tó ń tàn yín yẹn náà lẹ sì fẹ́ lọ jókòó sí lọ bá pásítọ̀ yín, kò jù yẹn lọ. Owó ilé ẹ̀tọ́ yẹn mi ò fẹ́ mọ̀ pa ẹ̀. Sódé fún wọn ti dìsíìvù ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Àwa ò fẹ́ pé orúkọ ẹnikẹ́ni bóyá wọn yìí ló dìsíìvù ẹ, kò sí nǹkan tó kè mí. Ṣùgbọ́n má jẹ́ kó dìsíìvù ẹ. Tó o bá rí i pé ò ń la àwọn ìlà kọjá, ò ń là wọ́n kọjá, ó dẹ̀ rí i pé àwọn pródọ̀tì tí mo sọ̀rọ̀ ń pa èyí sẹ́, ó nílò ẹ̀, pè mí kíákíá, mẹ́sẹ̀gì mi straight lórí WhatsApp nọ́mbà mi 08022 04 09 50 08022 04 09 50. Ibẹ̀ ni kò ti mẹ́sẹ̀gì wa gbogbo ohun tó rí yìí. O wá wà lamẹ́ríkà, adọ́dún ẹ ẹnu ọ̀nà ẹ ló máa gbé wá. Bó bá wà ní UK, adọ́dún ẹ Canada, kò síbi tí iṣẹ́ wa ò ń dé. Ní Nàìjíríà yìí kò síbi tí iṣẹ́ wa ò ń dé. Through the help of DHL Shipping Company. DHL Shipping Company òun làwa fi ń gbé ẹrù wa, and it is the most reliable and faster. Owó wọn lè wọn tó bá ti lè náwó ẹ̀, kò síbi tí DHL ò ní gbé ẹrù dé. À ń gbèdé wájú ilé ẹ pẹ̀lú ìrọ̀rùn láì fún ẹ wàhálà. Ojú òní tiẹ̀. Don't silent in your problem. Problem tó bá ti silent nínú ẹ̀, tó bá ti wọ̀ ẹ́ lára, ó ti tán nìyẹn. So táwa lè ṣe sí. Ọbẹ̀ kò dé ẹ lójú pé sẹ́ ewé àti egbò wà. Ọlọ́run dẹ̀ dá fún ìtọ́jú ara wa ni. Lẹ́ẹ̀kan sí, mo kí gbogbo wa wípé ẹ kú ọdún, ẹ kú ìyèdún, ẹ̀mí wa ó máa ṣe púpọ̀ ọdún ní ayé. Orúkọ tèmi lẹ́ẹ̀kan, ó ní bàbá confam JP. O fẹ́ ń bá wa sọ̀rọ̀ lórí àwọn product wa yìí, kó mẹ́sẹ̀gì wa lórí WhatsApp nọ́mbà wa yìí 08022 04 09 50 08022 04 09 50. Ẹ ṣé gan ni. God bless you.